Alhaja Rukaat Gawat Ọlábísí ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáadáa tí wọ́n bá wo àwọn èèyàn wò pé ń sè pé bàbá pé ò post ẹ̀ mi ń post ẹ̀ mo dẹ̀ má post ẹ̀. kí ni ìdí tí bàbá Ọpẹ́ ò ṣe post Rukaat Gawat olórin mùsùlùmí tó ṣẹ̀ jáde láyé tẹ́yìn náà dẹ́jọ́ olórin mùsùlùmí. ẹ̀mí ò post wọn. ọlọ́jọ́ nǹkan lọ ẹ̀dá ò dẹ̀ fura òjijì ìlàdé ilé ayé òjijì lẹ̀dá ò lọ ikú kì í ránṣẹ́ pé mo ń bọ̀ wá o kò sẹ́niyàn tá a ṣe tán láyé tí kò wá fi mú lọ. Alhaja Rukaat ò ṣe tán náà. kò sẹ́ni tó máa ṣe tán láyé. yes mo ń lọ no. yàtọ̀ sáwọn arúgbó. àwọn arúgbó òun ẹ̀sìn wọ́n bá wọn lójijì ni bàbá. pẹ́pẹ́ tó ti gbó ti dáràn jíjẹ ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n ti dáràn jíjẹ ẹni ńlá ni yẹpẹrẹ ń wá bí yẹpẹrẹ dòdò tó ràn lókè bí yẹpẹrẹ dòrùn tó ràn lókè oníkan mi àtolólùfẹ́ mi. wọ́n ní bàbá Ọpẹ́ ti jó orin làbáìkà kọ́. ọ̀sán tó múni wáyé. ta ló kọ́ bẹ̀rẹ̀ orin náà ẹ̀yìn àti làbáìkà. èní ọjọ́ Jímọ̀ ọjọ́ ńlá Jímọ̀ tó káàdì nínú oṣù ìkẹsàn-án pé ìṣọwọ́ gbóni tiẹ̀ kalẹ̀ ó yàtọ̀. Alhaji Munirudeen bàbá Ọpẹ́ ni ẹ̀ ń wò ní òní. Ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko. táyé má lò mí mọ̀ gbà ó mi ò ṣọ̀lẹ lẹ́nu iṣẹ́ mi ó ń gbìyànjú fàdúrà kún ìyọnu ẹ lókun. ok ìyọnu ẹ ni. ìyọnu ẹ lókun ọlọ́lá fàlùbáríkà sí i. bẹ̀dà ṣiṣẹ́ tí ó rèrè o ó gbìyànjú títí tí ó bá yọ táwọn tí ó wá ṣe kàn ń bu pé kí ni kókó ṣẹ́ ẹ tó ń ṣe gan ẹ ò rí ó ń jáde ń fẹ̀rẹ̀ ó ń wọlé padà lóru gbogbo ẹ kò yọ náà ló ń sọ kò lè níyan fáńdà gbèsè pọ̀ lọ́rùn ìpọ́jú bá pọ̀ láàpọ̀jù ẹ̀dá lè ṣẹ̀ṣẹ̀ gbé o lómi jẹ́ òtójú ìnà pa mí lẹ́rìn ayọ̀. bí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ẹ̀dá ṣẹ̀ṣẹ̀ gbé ìpọ́njú ò ní bá yín. Ọpẹ́yẹmí o èmi dúpẹ́ oore ẹ̀yẹn ní pa Ọpẹ́yẹmí o èmi dúpẹ́ oore bọ́bá tí ò fa ayé mi pa mí lẹ́kún bọ́bá tí ò fa ayé mi bà mí nú jẹ́ o. Ọpẹ́yẹmí o èmi dúpẹ́ orí ìwọ̀nkọ́. Ọlọ́run bá sọ pé yes nínú ayé ẹ̀dá kan ó bá ranú Ọlọ́run gbà ọmọ aráyé ò ní rábùkù rẹ o kò sí ní tó lè ṣe wọn ní ráṣìṣe rẹ o ó dá kó dá ayé àsọ kó dá ni òun náà kọ ìyọnú Ọlọ́run ni àlùbáríkà ni wọ́n ń pè bẹ́ẹ̀ yẹn fi sínú iṣẹ́ mi fi sínú ayé mi obìnrin rẹwà kò pé kó lórí ìyọkọ o alóbìnrin rẹwà kò pé kó lórí ìyọkọ o àìmọye arẹwà tí wọ́n ń bẹ lọ́hùn fún ó lè ládé lórí kó lè rọ́kọ tí ò fẹ́ ibẹ̀ lóbu rẹwà obìnrin fọkùnrin ìṣàkọ tí wọ́n tún nọra wọn pé mi ní ìfẹ́ èmi ni. ẹ má lára àlùbáríkà ni ìyọnú Ọlọ́run ló ń pè bẹ́ẹ̀ yẹn táyé má lò mí mọ̀ gbà bí ò ṣọ̀lẹ lẹ́nu iṣẹ́ mi. ìgbà kan wà ẹ̀yin àti Ṣẹ̀fíù tún ṣiṣẹ́ kan náà bàbá ìmọ̀ ìwà ẹ̀dá ọmọ Ádámù ìyẹn ni ìwà ẹ̀dá ọmọ Ádámù ojú méjì ni gẹ́gẹ́ bí ọbẹ̀ ìrẹ́lé ibi tí màpá ní ti ń dún màwúrú ṣé bẹ̀lẹ́ ni tó gbà ní ìjòkó sí tábà ní kádìjú torí aláàbùrù ẹ̀dá o ẹni rere á fi kọjá lọ a ò lè gán ni. bàbá Ọpẹ́ láàánújọ́ mẹ́ta yìí mo tún gbọ́ṣẹ́ kan tẹ̀ ṣe ẹnìkan wá pè mí pé bàbá Ọpẹ́ ti ń jí orin làbáìkà kọ́ o wọ́n ní bàbá Ọpẹ́ ti jó orin làbáìkà kọ́ o bàbá Ọpẹ́ ti jó orin làbáìkà kọ́ o àmọ́ ní bàbá Ọpẹ́ jó orin làbáìkà kọ́ kẹ̀ bàbá Ọpẹ́ báwo lọ̀rọ̀ orin ṣe jẹ́. orin yẹn bó ṣe wáyé ni pé nígbà tí mo wà ń lè kéwú àfáà mi kọ́ mi ní ọ̀pá orin kan àwọn àti ọ̀pá orin wọ́n ní nínú orin yẹn kéwú náà fi kọ́ fún mi gbà yẹn o wọ́n ní kámúmín akílàtí mánà àti àhàhà bìlà zati sáàtì àkàlà ti dàr kàmín tọ́lì bí ìyàsán lè ṣe yìí wà fi ìhàlà kùhù láwùká náà yẹ dirí. àfáà mi ní mélòó oúnjẹ ọjọ́ kan ṣoṣo tó lè gba oúnjẹ àìmọye ọdún lẹ́nu èèyàn tí èèyàn ní jẹ mọ́. Allahu Akbar. pé èèyàn jẹ oúnjẹ ọjọ́ kan oúnjẹ ọjọ́ kan ó lè gba oúnjẹ àìmọye ọdún lẹ́nu èèyàn. oúnjẹ ọjọ́ kan ṣoṣo ó lè gba àìmọye oúnjẹ ọdún lẹ́nu èèyàn. ó ní mélòó tá a wá ń lé tá à ń sáré mo fẹ́ lé tó ṣe pé fi ìhàlà kù ibẹ̀ nípa àwọn èèyàn wà téèyàn ò dẹ̀ mọ̀. mo fẹ́ gun mọ́tò mo fẹ́ kọ́lé Ọlọ́run dẹ̀ ní pákéjì fún gbogbo wa bóyá mọ́tò tó ń sáré tó fẹ́ ra yẹn tó bá ra ó máa fi parẹ́ ẹ ní Ọlọ́run ò wá ṣe fún kò wá mọ̀ pé Ọlọ́run ṣòro fún òun ni mo lè mi wá jókòó ọ̀rọ̀ ohun tẹ́ ń sọ yìí mo ti kọ́ láti 12 years back mo ti kọ́ Alhaji Sikiru Ayinde Barrister wọ́n ní kò sẹ́ni tó mú ni wáyé. ta ló mú rìn wá sáyé o kò sẹ́ni tó mú rìn wá sáyé ẹjọ́ ń wọnú orin ni bọ̀tẹ̀ ilẹ̀ kọ́kọ́ ṣe. èmi lè mi ṣe 12 years ago.
nígbà lẹ mọ̀ tí Làbáíkà ṣe tiẹ̀. mi mọ̀ táwọn ṣe tiwọn ọ̀tẹ̀ mi ṣe tèmi ní bí ọdún 12 sẹ́yìn. ẹ gbọ́ ẹ̀yin olólùfẹ́ Làbáíkà ta ló kọ́kọ́ ṣe orin yìí? Làbáíkà ṣe kan pé ayé ò ní mú mi ọ̀tá ò ní jèrè tó bá pé ń kú mọ́tò ò ní tẹ́gì mọ́lẹ̀ kó fẹ́ jẹ ìjì ayé kó ní ẹ̀yin wá sọ pé 12 years gbogbo oore tó bá lè fa kó jìjì gbogbo oore tó bá lè fa kẹ́mi má gùn èmi ò fẹ́ kó yá máa lọ. Ìbẹ́pẹ tó ti gbó ti dáràn jíjẹ ọ̀gẹ̀dẹ̀ tó ti pọ́n ti dáràn jíjẹ ẹni ńlá ni yẹpẹrẹ ń wá bí yẹpẹrẹ dòdò tó ràn lókè bí yẹpẹrẹ dòrùn tó ràn lókè oníkan mi àtolólùfẹ́ mi gbogbo oore tó bá lè fa kó jìjì gbogbo oore tó bá lè fa kẹ́mi má gùn èmi ò fẹ́ kó yá máa lọ. torí nígbà tí Làbáíkà ṣe tiẹ̀ mo tọ́ sọ pé ayé ò ní mú mi so ayé ò ní mú mi so wọ́n ṣe mewúrẹ́ sòdélé ọlọ́kà ayé ò ní mú mi so èpè ò ní mú mi o èpè ọ̀tá ò ní mú mi bí wúrẹ́wẹ̀yìn àfèpè fẹ́lẹ́pè èpè ò ní mú mi ayé ò ní fẹ́ mi pa ayé ò ní fẹ́ wọ̀ pa ayé ò ní fẹ́ mi pa o ayé ò ní fẹ́ wọ̀ pa ojúmọ́ bá mọ̀ òun á pa fìtílà ayé ò ní fẹ́ kò máa ní jẹ́ mi kò máa ní ìjọmọ mi kò máa ní jẹ́ mi kò máa ní ìjàyà mi báyé gbígbé ẹ̀ bá wà mú wèrè kò máa ní jẹ́ mi. so èmi ti kọ́ bí 12 years. 12 years ago mo àtàlájì kọ tí wọ́n mọ̀ gbà sí Làbáíkà ṣe tiẹ̀ àjọ wà náà ìyan mi ni. ta ló kọ́ bẹ̀rẹ̀ orin náà yín àti Làbáíkà? ní 1998 ni mo ṣe first album mi má gbàgbé mi. ok so Alhaji Làbáíkà ìwọ̀n táwọn náà bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀. but àwọn orin kan wà tó pé èèyàn fúnra ẹ̀ ló máa compose ẹ̀ náà. àdáadáa irú Àlùbáríkà ń sìn èmi ni ìròrí mi ni kádàrá gbogbo ohun tí mi máa ń kọ fúnra mi ni mò ń compose orin mi mi ò ní producer. but ìṣẹ̀lẹ̀ tẹ́ bá rí lẹ́ máa fi compose orin. ṣé rí lórí rẹ́kọ̀dù tẹ́ ṣe yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa ọmọ olórin mùsùlùmí kan tó ń jẹ́ Rukayat Gawat Alhaja Rukayat Gawat tó ṣẹ̀ jáde láyé. ìyẹn lórí yẹn Alhaja Rukayat Gawat Ọlábísí ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn dáadáa tí wọ́n bá wo àwọn èèyàn wò pé ń sè pé bàbá pé ò post ẹ̀ mi ń post ẹ̀ mo dẹ̀ mọ́ post ẹ̀. kí ni ìdí tí bàbá Ọpẹ́ ò ṣe post Rukayat Gawat olórin mùsùlùmí tó ṣẹ̀ jáde láyé tẹ́yìn náà dẹ́jọ́ olórin mùsùlùmí? èmi ò post wọn torí pé lọ́jọ́ birthday wọn mi ń post wọn lọ́jọ́ birthday wọn mo dì lọ sí studio mo ṣe orin fún wọn ìtọ́ṣe ní 2022 mo ṣe orin fún wọn kódà àṣẹ fídíò ẹ̀ 2023 mo ṣe orin birthday fún wọn 2024 June 30 yìí mo ṣe orin birthday fún Alhaja Rukayat Gawat tí wọ́n tó pe àwọn artist mọ́ra tá a jọ kọrin fún èmi prefer kí n celebrate lójú ayé ẹ̀jú kí n kẹrẹ lẹ́yìn ẹ̀ lọ. gbogbo àwọn tó ń post wọn sìn pé Alhaja Rukayat kú ṣé wọ́n celebrate lọ́jọ́ birthday wọn ṣé wọ́n kí wọn. kábíyèsí Ọlọ́run. ẹ wá orí Facebook ó kún ó pọ̀ ọ̀rọ̀ yẹn tiẹ̀ pọ̀. ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣe Alhaja yìí ṣé ni wọ́n kí lọ́jọ́ birthday wọn wà láyé wọn tó ń ṣe birthday náà. bẹ́ẹ̀ni èèyàn mélòó ló celebrate lọ́jọ́ birthday. èmi ṣe orin lọ́jọ́ birthday wọn mo tún kọ́ àwọn artist mọ́ra tàjọ kọ́. ẹ fi ń celebrate. tí mo celebrate pé Alhaja Rukayat because èèyàn ni. èèyàn ni. èèyàn ni o èèyàn ni wàláhì tàláhì wọn ní hukumu láì fi àfọwáhì nas ìdájọ́ Ọlọ́run ó wà lẹ́nu àwọn èèyàn èmi kàn fáwọn pé èèyàn ni toró dáa púpọ̀ sáwọn èèyàn. Alhaja yẹn. yes. kí ló wá ṣe. bàbá Kùránì sọ fún wa ó ní adal is albasmala Kùránì ó ní likulli ummatin ajalun idha jaa ajaluhum la yastakhiruna sa'atan wala yastaqdimun gbogbo wa la ní àsìkò tá a kọ tásìkò yẹn bá ti tó bàbá kò ní lè ṣẹ́jú kan kò ní ìṣẹ́jú kan sí. kò sí nǹkan tá a lè ṣe. kò sí nǹkan tá a lè ṣe. ikú tá a dẹ̀ ń sọ yìí ó tó ṣe wáàsí fún gbogbo èèyàn. ọlọ́jọ́ nǹkan àjọ lọ ẹ̀dá ò dẹ̀ fura òjijì ìlàdé ilé ayé òjijì ilẹ̀dá ò lọ ikú kì í ránṣẹ́ pé mo ń bọ̀ wá o kò sẹ́niyàn tá a ṣe tán láyé tí kò wá fi mú lọ Alhaja Rukayat ò ṣe tán náà. kò sẹ́ni tó máa ṣe tán láyé. yes mo ń lọ no. yàtọ̀ sáwọn arúgbó. àwọn arúgbó gùn wọn wọ́n bá wọn lójijì ní bàbá. orí mi ń káwọn arúgbó lọ swimming pool tó bá di ọjọ́ kẹwàá oṣù kẹwàá ẹ máa rí Katsina in another dimension. tẹ́yìn náà bá fẹ́ support wa lórí ẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀. mo dẹ̀ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ MMG láti Amẹ́ríkà 100,000 MMG ti fi ránṣẹ́. ìyá mi kan náà wà wọ́n ní kí n má dárúkọ àwọn ọjọ́ bíi mọ́mì wọn jẹ́ October 4 àwọn náà ti fún mi 50,000 Alhaja Olúwalólọpẹ́ náà ti 50,000 ránṣẹ́. project yẹn owó kékeré kọ́ o ṣùgbọ́n mi máa ń dá gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́rùn ṣùgbọ́n àwọn arúgbó wàá rí wọn ní swimming pool lọ́jọ́ ẹ̀. àtọ́jà ti dé Kọ́lá Adéjòjò
tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Katsina tí á kó. A lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Katsina tí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Katsina tí ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́ bá ti yá ó ti yá. Bàbá Ọpẹ́ báwo lẹ̀yin ṣe gbọ́ gangan náà. ṣe ni pé mo kàn jí ni wọ́n á rí alájà kan náà post lórí Facebook. ṣàmúkẹ́lẹ́ mi máa ń post rubbish. alájà yìí kì í post nǹkan tó ṣe tí ò rí wọ́n á pe Bàbá Ọpẹ́ ó ṣe jẹ́ nìyẹn. ní bá tẹkọ̀ létí. bàbá nípa àwọn tó jẹ́ tèmi lábẹ́òkúta kọ́bá ìṣẹ̀lẹ̀ kọ́bá lágbọ́ o. ìyẹn níjọ́ Tuesday tó kọjá yìí. wọ́n náà ti ń gbé wọn lọ sí Ìjẹ̀bú ayé pé. Bismillah wa ala millati rasulillah. Ẹ wo àwọn èrò owó bí wọ́n ti ń sìnkú obìnrin yẹn wo èrò mbẹ ẹsẹ̀ ògbèrò. torí pé nínú wáàsí kan tí mo gbọ́ tí bàbá Yásítà ló ṣe wáàsí kan níbẹ̀ wọ́n ní ìwọ fún ara ẹ sìnkún ara ẹ lẹ̀ kó tó kú ti sin òkú ara ẹ lẹ̀ kó tó di pé kú dé ìyẹn ni pé ti ṣe bẹ́yìn yẹn ṣe fẹ́ rí alájà lókà fún ara wọn wọ́n ti tún ẹ̀yìn ara wọn ṣe èrò fáàsì mi ìbílẹ̀ pé ló máa pọ̀ tún yẹn bàbá à ń sin wọn tán báyìí òjò ńlá bẹ̀rẹ̀ ni a kó òun òjò yẹn àtẹni fi sáàṣì sí fìlà àtẹni dé kángọ̀ gbogbo wa dó síbẹ̀ ni torí pé kí ni iṣẹ́ tó ṣe bàbá ó kọjá ó kéré lójó orí o àmọ́ ó lápá láyé àwọn nínú ayé kí Ọlọ́run bá fi ọ̀run kẹ́ Alhaja Rukayat Gawat kó mú àṣìṣe rẹ̀ kúrò àwa tó kù kọ́lọ́run dẹ́mi wá sí lọ́rọ̀ kan èèyàn dáadáa ní obìnrin yẹn èèyàn dáadáa ni o ibẹ̀ kún gan ẹni tó máa kó àdàgbà oríṣiríṣi làwọn èèyàn ti ń sọ ń pa ẹ̀ ó ní ẹnìkan náà tí mo rí tó sọ nǹkan kan mí ìmọ̀ reason tẹ́bí tó èèyàn bá kú làwọn èèyàn máa ń celebrate ẹ̀ ohun yìí máa ń sọ fáwọn èèyàn pé wọ́n fún rẹ̀ celebrate ara ẹ̀ má dúró de pé káwọn èèyàn ṣe celebrate ẹ̀ ogún tó o ní fúnra ẹ láyé òun lóúnjẹ tó bá jẹ síkùn ṣọ́ra aṣọ tó ń wọ̀ lọ́jọ́ tó bá jáde láyé ẹlòmíì á wọ̀ owó tó tọ́jú pamọ́ tó ná yẹn báwọn ọmọ ẹ̀ ò ní access sí àwọn bank manager wọn abẹ́ ẹ̀ náà jẹun tó dáa síkùn. Now mo fẹ́ padà sórí orin yẹn ní ẹnujọ́ mẹ́ta yìí mo ṣe discovery kan nípa Àyìnlá Ọmọwúrà ẹnìkan wá pè mí pé ṣé nítorí ẹ̀ ní Bàbá Ọpẹ́ ṣe lọ ṣe record ẹ ti sọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ ń sìn náà pé èèyàn lè gbádùn ọjọ́ kan kó fi gbádùn ọjọ́ kan yẹn kó fi bayé àìmọye nǹkan jẹ́ kó fi bayé àìmọye nǹkan jẹ́ so ńgbà tẹ́nìkan wá gbọ́ record yẹn ó ní káàsà ṣé torí Àyìnlá Ọmọwúrà ni Bàbá Ọpẹ́ ṣe lọ ṣe record yìí now ẹ̀yin èèyàn ẹ gbọ́ record yẹn ẹ lè má ẹ̀mẹ́ sìn. gbogbo rẹ̀ tó bá lè fa kú òjijì gbogbo rẹ̀ tó bá lè fa kẹ́mi má gùn èmi ò fẹ́ nílé ayé mi. gbogbo rẹ̀ tó bá lè fa kú òjijì gbogbo rẹ̀ tó bá lè fa kẹ́mi má gùn èmi ò fẹ́ nílé ayé mi. adélé ayé abásánmọ níbẹ̀ ó di dandan ayé là ó fi sí ẹni rókúrò mi látòkè délẹ̀ ó di dandan kó fi mi sáyé lọ. ẹ bá a dá sọ̀rọ̀ yẹn bàbá. Ọlọ́run sọ̀rọ̀ kwanu tó ní ó ní àṣà àǹtù yìí bù ṣe yá wa huwa sharrun lakum wa àṣà àǹtẹ̀kìrà ò ṣe yá wa huwa khairun lakum ọ̀pọ̀ nǹkan ló máa ń wà tó lè pa burú ni ọ̀pọ̀ nǹkan mo fẹ́ kínní wàhálà àbúrú dẹ̀ ni ọ̀pọ̀ nǹkan la máa ń fẹ̀mí kọ̀ tó lè kó re ni ẹ̀rẹ́ fún mi lápẹ̀rẹ̀ kan sìn obìnrin mi tó bá rọ́kùnrin tó kọlà tó èmi àfọkọlà ó yọ kọlà yẹn dẹ̀ ló máa fẹ́ láyé máa fi dá but fine boy ló ń wá fine boy kéde rè tó bá fẹ́ tó máa fẹ́ nà pa ló máa jẹ́ ń bẹ̀ so oore mi ò lọ pé a máa rò pé oore ni but ibi ni àfi ká tá bá ń sọ pé Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí àfi ká sọ fún Ọlọ́run oore mo fẹ́ àmọ́ tó bá ti lè fa kó òjijì tí ò ní jẹ́ ká mi gùn Ọlọ́run mi ò fẹ́ so kéèyàn máa la orí Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí
ẹlòmíín sáré ń sìnkú fẹ́ra mọ́tò but òun kọ́kọ́ ló kàn nù rẹ̀ mo kọ́ ní pé mo ní ọlọ́run ló máa ń tó kàn lọ́rọ̀ mi èyí tó kàn náà ló dẹ̀ máa ṣe èyí tó kàn náà ló dẹ̀ máa ṣe bóyá ilé ló kàn lọ́rọ̀ mi Amẹ́ríkà ló kàn lọ́rọ̀ mi ò lè sọ bóyá London ló kàn lọ́rọ̀ mi ò lè sọ ṣùgbọ́n ọlọ́run ló ń tó kádàrá ẹ̀ dá èyí tó bá tó fẹ́mi ń tèmi èyí tó tó fún ẹ̀ ń tiẹ̀ nítorí tó fẹ́yìn ọ̀tọ̀ ni tí bá wò pé bí káàsì ìdè náà ìfẹ́ ṣe kádàrá káàsì nìyẹn ìdí bàbá pé ọ̀tọ̀ sóore èmi ò ń sáré mi ń sáré pé ẹ̀rọ pé èmi ò sáré o mi ò ń bọ́ lọ́hùn dùn sí ẹ̀rìn ètò bá tó fún mi ó darí ẹ̀ ni ṣùgbọ́n kémi má jókòó tẹ́tẹ́rẹ́ mi ò jókòó mi ò dẹ̀ sùn àmọ́ mò ń fi gbìyànjú sí iṣẹ́ tí mò ń ṣe so mi wàá fẹ́ oore òjijì mi ò dẹ̀ fẹ́ oore tí ò ní rẹ́ mi lò. ó dà bàbá Ọpẹ́ ni a ti ń gbà lálejò látàárọ̀ tẹ́ bá fẹ́ rí bàbá Ọpẹ́ orí YouTube channel wọn kílẹ̀ pé YouTube channel yìí àwọn iṣẹ́ wọn pọ̀ ìgbà kan tán tí ẹ ṣe kan fáwọn aráàlú òyìnbó pé ará London ará Amẹ́ríkà ará Germany ọlọ́jú fún ẹ lówó sọ pé ó kéré sọ wípé àwọn ní bọ́dẹ̀ bá ròṣẹ̀ tó bá ròyà tó bá pẹ̀ràn ṣe ládàjẹ́ tí wọ́n bá ro wàhálà àbòhun tó ojú ń rí nínú tútù nínú yìnyín. wọ́n tó rówó so ìyẹn lẹ pè ní fact ìyẹn náà wà lórí YouTube. ó wà lórí YouTube fact náà wà ń bẹ ọjọ́ ọ̀la ń kọ́ bẹ́ẹ̀ ni ṣe rí bẹ́ẹ̀ kọ́ lànà rí àpẹẹrẹ ní pọ́jọ́ làǹbọ̀ wá dà ọ́ aláròpin wá bí kan jòkó sí o kò ní pẹ́ mọ́ orí ọ̀hún dé tán ìrírí ayé ni wọ́n ń pè lágbà o ojú ẹni máa láàárín òun wí láyé kọ̀rọ̀ tó dayọ̀ wá láòjú wá rí tó mo ti kọrin rí tí réèyàn ọba mi jọ mo ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ní kí n dákẹ́ mo ti fẹ́ ròde rí ṣùgbọ́n tí ò sáṣọ lọ́dún yẹn lọ́jọ́ yẹn tí mo ń sáré àti ga tí mo ń gbìyànjú pé káyé lè rí mi pé kí wọ́n lè gbọ́ mi mo gbà mo ràn kí n bá Pasuma kọrin ìdíbọ́lá ọ̀gá ńlá tábàjọ kan àyà àti bẹ̀ rí mi wọ́n á ti bẹ̀ gbọ́ mi ọ̀gá ńlá Pasuma àjíbọ́lá ò ní tẹ ọmọ ìyàwó anábì jíbọ́lá ò ní jábọ́ lọ́wọ́ kan tó rí mi ló lóun àrùn mi lọ́wọ́ ó ní kí n fọkàn balẹ̀ wípé kò má béwu dé lábàjọ wọ stúdíò wà láì àjọ kọrin àṣe álbọ̀mù àfa òdodo àṣàwò tán promote àṣe bẹbẹ ó yọ ohun mi dànù nínú àwòrán rin ó ní ta ló mọ̀ mí Pasuma ló jáwó. ìyẹn lọ́jọ́ ọ̀la ìyẹn náà wà lórí ìyẹn sì wà lórí Audio Mack ni àti ìyá fídíò yẹn. ok ìyẹn wà lórí Audio Mack Àlùbáríkà ńkọ́. Àlùbáríkà ìyẹn ti wà lórí YouTube. ok kílẹ̀ pé YouTube channel yẹn. Bàbá Ọpẹ́ One Music ni mo wà lórí YouTube. Bàbá Ọpẹ́ One Music ẹ follow wọn sìn kẹ́ lọ máa wà wọ́n ṣe wọ́n bẹ̀. àwọn tó bá fẹ́ pè yín sìn wọ́n fẹ́ ṣe birthday package wọ́n fẹ́ ṣe anything wọ́n fẹ́ ṣe bóyá bàbá wọn fẹ́ ṣe 80th birthday àbọ̀ wọ́n fẹ́ ṣe event wọ́n fẹ́ ṣe party name it ẹ pè Bàbá Ọpẹ́ yàtọ̀ ó tiẹ̀ ní nǹkan tó máa ń ṣe fún gbogbo ọlọ́jọ́ ìbí bọ̀ tẹ́ bá fẹ́ kàn kì í specially wọ́n tún níyẹn náà tó ń ṣe ìkan wà tẹ oníṣà lọ́jọ́ ìbí ẹ̀ wá oníṣà lọ́jọ́ ìbí ẹ̀ òwe tẹ́bí tara àbá èèyàn kò lè kàn lọ́dún ọlọ́jọ́ ìbí èmi á ṣe kò ọdún láyé. Bàbá Ọpẹ́ ó yá ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín báyìí. ẹ kò mí sórí 080-328-75146 lẹ́ẹ̀kan sí 080-328-75146 lórí TikTok náà Bàbá Ọpẹ́ One lórí Instagram náà Bàbá Ọpẹ́ One lórí Audio Mack pàtẹ Bàbá Ọpẹ́ One á gbà wọn ṣe ọjà dì síbẹ̀. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.